ìyàwó tó sá lọ lọ́jọ́ ìgbéyàwó ọmọ tún ti lọ sábà lọ́ọ̀yà wípé òun ò ní san ẹ̀tọ́ ọkùnrin kankan padà wípé kọkùnrin ń gba kóòtù lọ o ìyàwó tó sá lọ lọ́jọ́ ìgbéyàwó mọ̀ tún ti sá lọ fàgídìgbò fọ́tò wọn ń bọ̀ pẹ̀lú àwọn ọkọ wọn wọ́n wàá sọ̀rọ̀ lálẹ́ yìí ṣé kí gba ẹ̀tọ́ wọn ni àbí kí wọ́n fà á fọ́lọ́hún ìyàwó tó sá lọ lọ́jọ́ ìgbéyàwó ó tún ti sá lọ lágídìgbò. kẹ́mi kọ́ lórúkọ ìyàwó yẹn kẹ́mi ẹ bá ń wá fọ́tò kẹ́mi tòsí lọ́ọ̀yà kẹ́mi ti mú lẹ́tà wá ó ní àmọ̀dọ́ lóhùn ó ní àmọ̀dá sí mọ́. lẹ́yìn ìjẹta tẹ wá sí báyìí ǹjẹ́ kí lẹ ti gbọ́ àbí tẹ rí láti jẹta yẹn tí wọ́n ó pè yín ni ẹ̀fẹ́ bí ẹ pè yín ni àbí wọ́n pè yín. gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan wípé wọ́n ti mú lẹ́tà wá pé ká má dà sí i pé ẹ fijọ́ kan àwọn ẹbí yín ẹ wá jókòó tùbínùbí pẹ̀lú àwọn pé àwọn dẹ̀ ní káwọn ọjọ́ sẹ́tù ẹni rárá orí afẹ́fẹ́ lẹ̀ ṣáà ń lọ kí ló dé wọ́n láwọn láìkẹ́ pé káyà stop ẹ̀. a lè stop ẹ̀. bẹ́ẹ̀ ni sà. mọ́mí kẹ́mi gbà tẹ́ ẹ sì wá ẹ sì dáadáa o lọ́wọ́ adé tẹ wá ẹ̀yẹn ibi tẹ́ ẹ̀ ń pèpè yẹn lọ bẹ ẹ̀yẹn kọ́kọ́ lọ bẹ ẹ wò ẹ̀yẹn kọ́kọ́ lọ ẹ pè wọ́n kò ní ìdíkẹ́ ní kọkùnrin yìí ó lọ níbi tó rò pé òun ti lè ṣe ìfẹ́ ọkàn òun ibẹ̀ ló wáyé tẹ bá rí i pé ibi tó wáyé yóò tẹ́ yín lọ́rùn ẹnìṣún bí tẹ́ fẹ́ lọ yẹn náà ó yẹ mọ̀ pé aṣọ owó tí yàtọ̀ sí owó bàbá gbọ́ envelope ìyá gbọ́ ọkùnrin ilé gbọ́ obìnrin ilé gbọ́ owó ọmọ ilé owó obìnrin ilé owó ọkùnrin ilé owó àgbà ilé yàtọ̀ sí yòó tẹ́ ẹ sí òun ní 4+ gbogbo owó tí àwọn fúnra wọn tí wọ́n fi dáná nídìílé tiwọn ìyẹn ọkùnrin yìí owó tí wọ́n fi dáná nídìílé wọn owó tí wọ́n fi pe léré owó tá a fi support wọn náà owó tá a fi pe léré owó tá a fi gba ọ́ọ̀lù owó tá a fi pe onímọ́tò gbogbo nǹkan tí wọ́n ṣe tó yẹ pé gbogbo ẹ̀ pátá ẹ sì pọ̀ kẹ́ ẹ sì sanwó ẹ̀ fún wọn nígbà tí ọmọ tí ń ti mọ̀ pé ní ọjọ́ tí gbogbo owó tó ọ̀nà yìí o kò ní yọ o ọ̀tá rẹ̀ kàn náà ó dànù ní o gbogbo àwọn alága àjókòó tí wọ́n gba owó ẹni tí ń bá fọwọ́ kàn ní kó dìde ṣe é ṣe ẹ ṣe gbogbo ẹ̀ láṣẹ. tí wọ́n dọ̀bálẹ̀ tẹ́ pé owó ló lè gbé dìde náírà ló lè gbé dìde ṣé ẹ ṣe denomination ó yá 5 naira ẹ filẹ̀ 10 naira 20 naira 50 naira 100 naira 200 naira 500 naira 1000 naira wow ẹ ṣe ṣé ẹ tún ṣe nígbà tẹ fẹ́ wọlé tí ẹ gbàgbé láti ṣí fìlà tẹ san fáìnì. bẹ́ẹ̀ni sà. yẹyẹyẹyẹ ẹ san fáìnì. aṣọ fáìnì. tẹ ẹ lọ dé fìlà sí apá ọ̀tún tí wọ́n ní kẹ́ ẹ dé apá òsì sábà àlàáfíà yín ẹ tún san fáìnì yìí náà. wáò ẹ fi ọrùn kọ́ bàbá àti màmá tẹ ẹ jókòó sí wọn lẹ́sẹ̀ báyìí. ó yà yín fọ́tò. wáò ẹ ti gbé. tí wọ́n ní kí lẹ gbé tẹ́lẹ̀ gbéyàwó ẹ ṣe reception náà. bẹ́ẹ̀ni sà. wow ẹ padà gé cake. bẹ́ẹ̀ni sà. ẹ fi síra yín lẹ́nu. tí wọ́n ní kí ìyàwó kó first oúnjẹ ní public tí ìyàwó kọ̀ọ̀kan fún ọkọ ẹ̀ ní oúnjẹ tó bá ti gé cake yẹn tán á fi sí i ní ẹnu báyìí ó máa fẹ́ kán sí ẹ̀gbẹ́ ẹ̀yìn ọkùnrin láì yóò wá fi àṣẹ láàá ẹ̀ wọ́n á ní kó fún ọkọ ẹ̀ ní omi wine á wá kúnlẹ̀ á wá fi sí i lẹ́nu wọ́n á ní kọ́kọ́ náà ṣe bẹ́ẹ̀ ìgbà tíyàwó olóògbé sì ní respect is nígbà tíyàwó kúnlẹ̀ kọ́kọ́ náà fẹ́ fúyàwó ẹ̀ lóúnjẹ kó dọ̀bálẹ̀ ẹ sáà sí gbogbo drama yẹn lẹ́mìí ìyàwó ó sì mọ̀ pé gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí. scam ni. káì ẹni mo ṣe alága àdúró rí kò síbi tá a ṣe èwo là á ṣe
ní lọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó máa bọ̀. tíyàwó bá wọlé ọkọ ìyàwó àtúntẹ̀lé. tíyàwó bá wọlé ọkọ ìyàwó àtúntẹ̀lé. orin tí wọ́n kọ nìyẹn. onílọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó máa mi lẹ́ngbẹ́. àṣé gbogbo mi lẹ́ngbẹ́ yẹn lálẹ́ ọjọ́ yẹn gbogbo pé ẹ wá sọ́wọ́ yẹn dúró gbogbo kéèkì gbogbo àwọn tí wọ́n jẹun gbogbo ẹ̀ àṣé lórí irọ́ ni. kí àwọn alága gbogbo denomination tẹ́ ẹ ná yẹn kí àwọn alága kí wọ́n dáwọ́ yẹn padà. gbogbo bottle water ni o pure water ni o drink ni o gbogbo ẹ̀ kẹ́sí gbogbo ẹ̀ kí wọ́n dá a padà tó bá ti dá a padà ó tàn náà. ẹ wá ní adádúró ká má ṣe ẹni adádúró ká má ṣe. tí ẹ bá fẹ́ kí a mẹ́nu kúrò níbẹ̀ gbogbo àwọn nǹkan tí arákùnrin yìí ti ná tẹ́bí wọn ti ná ẹ ṣètò ẹ pè wá ẹ dá a padà fún wọn wọ́n dẹ̀ kú lórí ẹ̀. ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe bó lẹ ṣe fẹ́ jẹ́ kí arákùnrin yìí gbogbo ìgbà tó bá ti ń rántí gbogbo ìgbà tó bá ti ń ronú ìrìn àjò tí àwọn jọ rìn gbogbo ìgbà tó bá ti ń ronú tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà gbogbo ìgbà tó bá ti ń ronú bóun bí òun àtàwọn ẹbí òun bí wọ́n ti ṣe nínú ìdílé yín Ọlọ́run ọkàn rẹ̀ ò lè balẹ̀.